Kí n tó sọ ohunkóhun, ẹ jẹ́ ká jọ wo fọ́nrán tó wà lókè yìí. ṣé wọ́n tó tọ́ ni? ṣé wọ́n tó tọ́ ni? aláwa yìí ọ̀kan lára ìlú tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ ní ìjọba ìbílẹ̀ Oríire. Tẹ́ bá wo àárín ìlú ẹ rí i pé àárín ìlú dá lọ gan. ìṣẹ̀lẹ̀ ibi ni ó ti pọ̀jù tí wọ́n ti kó àwọn ènìyàn. gbé masínì wọn pa àwọn ọmọ wa lọ àwọn ọmọ 32 ni wọn kó níbi bíi. ọmọ 32 ni wọ́n kó nílùú yìí. yàwó ta. kí lórúkọ yín mọ. àṣìṣe àbíbáàtì lórúkọ mi. ẹ á rí i pé ẹ ti ń kó ẹrù lọ sí. èsì ẹrù ti tèmi àwọn kan ló kẹrù wá láti tàdá kó lọ. ẹ wọn kó kúrò nílùú àlè. kókó nínú ìlú àwọn tá a kú la wà nínú ìlú yìí fẹ́ kó dúkìá wa àtàwọn ọmọ wa lọ. wọn ọmọ 32 ọmọ ọdún kààbọ̀ ọmọ ọdún méjì kí ìjọba gbà wá kí wọ́n ṣàánú wa torí wọ́n ti sẹ́ǹdì ìyàwó wa tán gbé lọ wọ́n ti sẹ́ǹdì ẹ̀sìn wa tí ń rí lórí sẹ́ẹ̀tì látànù kí wọ́n mọ̀ pa kí wọ́n dákun wọn bá àwọn ọmọ wa lẹ̀ fúra àti ẹni tó pa láàárọ̀ lórí sẹ́ẹ̀tì kí wọ́n jọ o wọ́n mọ̀ pò náà wọ́n dáríjì wá wọ́n ṣàánú wa. Ó dá mi lójú pé gbogbo wa la ti rí fọ́nrán tí mo fi hàn wá yẹn. Ó jẹ́ ohun tó ṣe ní láàánú púpọ̀ pé irú eléyìí ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó tún wá jẹ́ ohun tó bani lẹ́rù jọjọ wípé ó ti ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá, ohun tí ò tó bẹ́ẹ̀ láti ṣẹlẹ̀ tẹ́lẹ̀ láyé àwọn bàbá wa. Ó ti pẹ́ tí mo ti máa ń sọ fún àwọn tó súnmọ́ mi wípé colonial civilization yìí ìjàmbá tó ń ṣe fún wa ó pọ̀ ju dáadáa tó ń ṣe fún wa lọ. Colonial civilization yìí òun ló mú ìṣèjọba ayé òde òní wá. Nítorí ẹ sọ fún mi, kí ni ìdí tí àti ìfini já ewé lọ sí ààfin ọba wa tó bá jẹ́ pé ayé àwọn bàbá wa ni kíní ìṣẹ̀lẹ̀? Ṣùgbọ́n láyé tá a wà yìí àwọn ọba wa gan wọn láṣẹ mọ́ torí pé gbogbo àṣẹ ó ti wà ní ọ̀dọ̀ ìjọba àpapọ̀. Tó bá jáyé àwọn bàbá wa ni wọ́n á ti lọ sí ààfin, kábíyèsí á ti pe balógun, balógun á ti kó àwọn ọmọ ogun jọ, wọ́n á ti wọnú igbó láti lọ jagun fún wa, kán ṣẹ́gun fún wa. Ṣùgbọ́n láyé òde òní ọba gan ò lè dá àṣẹ pa láì ṣe pé ó gba àṣẹ lọ́wọ́ ìjọba àpapọ̀. Tá a bá sì ní ká wí kẹ́nu má bàa bò, ká tó wí ká tó fọ̀, ìjọba àpapọ̀ á ti rán àwọn DSS wá kán wá gbéyàn. Ṣùgbọ́n àwọn tán ń ṣe ìkọlù fún àwọn aráàlú wọn tí ì rí wọn gbé látọjọ́ yìí. Tá a bá wá rẹ́ni tó lágbára tó lóun lóògùn tó lóun fẹ́ dojúkọ àwọn apanilẹ́kúnjayé yìí, ìjọba àpapọ̀ á ní kírú ẹni bẹ́ẹ̀ wá gbàṣẹ lọ́wọ́ wọn ná. Tẹ́ni náà bá sì ní pé kóun lọ gbàṣẹ lọ́wọ́ ìjọba ò ní fòòtẹ̀lù fún wọn. Bírú ẹni náà bá wá yarí kanlẹ̀ tó lóun fẹ́ ṣe é pé tinú òun lòun máa ṣe, ká tó wí ká tó fọ̀ wọ́n á ti sọrú ẹni bẹ́ẹ̀ sínú túbú. Tó bá jáyé àwọn bàbá wa ni wọ́n ní ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́, wọ́n á ti fi orò fọ̀lú mọ́, tàbí tí wọn bá tiẹ̀ wá lóyún wọ́n á ti kó àwọn ọmọ ogun káàkiri sí ìgbèríko ìlú tó jẹ́ wípé àwọn ará bí wọn ní lè wọ ilẹ̀ Yorùbá. Ṣùgbọ́n irú ẹ̀ ò lè ṣẹlẹ̀ mọ́ láyé òde òní tá a wà yìí. Tí àwọn ìjọba bá tiẹ̀ wá ń ṣe léyìí tí wọ́n ṣe ń kọ́, tó jẹ́ pé àwa aráàlú wa ń yára wa lọ́pọlọ, à ń ṣe ohun tó yẹ ká ṣe ṣùgbọ́n a ò lè ṣe nítorí pé a ti sọ lẹ́nu nítorí ẹ̀sìn. Àwọn bàbá wa sì ní ẹni tó bá ti sọ lẹ́nu ó sọ àpò ìyàkọ́. Sápò ìyà ò ti wá bọ́ọ̀lẹ̀ báyìí nílẹ̀ Yorùbá nítorí pé a ti sọ lẹ́nu tipẹ́tipẹ́ nítorí Jésù kan láti ilẹ̀ Ísírẹ́lì tàbí Muhammad kan láti ilẹ̀ Lárúbáwá. Ṣé ẹ ti ẹ̀ ráwọn mùsùlùmí yẹn, púpọ̀ nínú wọn ló ń ṣoògùn tó jẹ́ wípé bógun bá dé wọ́n lè fi oògùn gbára wọn sílẹ̀. Àmọ́ ṣé ẹ wá ráwọn tó gọ̀ jù? Ìdá 5 nínú ọgọ́rùn-ún wọn ló gọ̀. Iyún làwọn Kìrìsìtẹ́nì. Tẹ́ ẹ bá ní kẹ́ ẹ ṣoògùn fún wọn àbí tẹ́ ẹ sọ fún wọn pé ká lọ dira, wọ́n máa pariwo pé Jésù ni aláàbò wọn. Ọwọ́ wa ló wá kù sí báyìí o. Ẹ jẹ́ ká lọ dira, ẹ lọ ṣe oògùn òkígbẹ́, ẹ lọ ṣe ayẹta. Ó dàbí pé àwọn ìjọba wa wọn ò gbọ́ bá a ṣe ń pariwo, bá a ṣe ń ké látọjọ́ yìí. Ìwọ tó o bá láyẹta tí wọ́n bá ká ọmọbì kan tó fẹ́ yìnbọn fún ọ, wàá ti ferege nítorí pé o mọ̀ pé ìbọn wọn ò lè ràn ọ́. Tó o bá sì lókìgbẹ́ ọkàn rẹ á balẹ̀. Ẹ jẹ́ ká lọ dira. Àmọ́ ká tó láà fẹ́ dira ńkọ́, a gbọ́dọ̀ rántí ilé nítorí kò sí bá a ṣe láà fẹ́ dira tá à ní wálé. Ká tó wálé a gbọ́dọ̀ rántí ilé. Ẹ má sọ àṣà àti ìṣe bàbá yín dànù nítorí níbi tí ọ̀rọ̀ ń lọ yìí, kí ọlọ́mú dá ọmú ìyá ẹ̀ gbé ni o. Nílẹ̀ Yorùbá àwọn èèyàn wá ń sá kúrò nínú ìlú torí ogun tó jẹ́ wípé a mọ orúkọ tó Ògún ń jẹ́. Ọmọ Yorùbá lògún. Ìbọn tí àwọn ará bí gbé sọ́wọ́ irinṣẹ́ Ògún ni. Ẹ jẹ́ ká rántí ilé, ẹ jẹ́ ká jà fún ilẹ̀ wa,
ẹ má jẹ́ ká sọ ilẹ̀ wa dànù, ẹ má jẹ́ kí àwọn ará bí kí wọ́n gba ilẹ̀ wa lọ́wọ́ wa. Ẹ rántí ilé, ẹ fi Jésù sílẹ̀, ẹ fi Muhammad sílẹ̀, ẹ lọ ṣoògùn kẹ́ ẹ dira kẹ́ ẹ lè fi gba ilẹ̀ bàbá yín lọ́wọ́ àwọn ará bí.